òun náà ni ìbéèrè tí ó ṣe wípé gbogbo mùsùlùmí lè kó ti máa béèrè láti ìgbà tí pọ́lísì náà ti ṣẹlẹ̀. a rí pé federal government ti nàìjíríà wa a rí pé wọ́n gbé pọ́lísì kan jáde, wọ́n gbé ètò kan jáde báyìí nípa whistle blowing policy tó ṣe wípé yorùbá tí ó súnmọ́ tí èmi lè fi wí òun ni bí ká sọ pé èèyàn ń ṣe òfófó ní yorùbá tí èmi mọ̀ pé a lè fi wí ṣùgbọ́n kì í ṣe òfófó, ṣùgbọ́n àwọn ṣẹ́kọ̀ọ́ wa wọ́n sọ fún wa bóyá òfófó ni bóyá kì í ṣe òfófó. òun ni wípé ẹni tí ó bá rí ẹni tí ó jí owó òlu, ní tí pọ́lísì yẹn sọ ni ẹni tó bá rí ẹni tó jí owó òlu, federal government of Nigeria wọ́n ní pé àwọn ò fún ẹni bẹ́ẹ̀ ní 5%. tó bá rí èèyàn tí ó jí 1 billion, federal government of Nigeria sọ pé òun fún ní 5% tó bá sọ bí tí owó yẹn wà àbí tó fáwọn ní information tó fún àwọn ní àwọn ìròyìn nípa bí wọ́n ṣe tọ́jú owó pamọ́ àbí ibi tó wà abẹ́ni tó jí owó ẹni bí àwọn fún 5%. tó bá ti ju 1 billion lọ wọ́n sọ pé lẹ́yìn 1 billion táwọn bá ti fún ní 5% yẹn owó ẹni bẹ́ẹ̀ yóò máa gba 2.5% lórí tó bá ti ju 1 billion naira lọ. ìbéèrè tí ó wá yẹ kí gbogbo àwa mùsùlùmí tí a bá ní inquisitive mind tí yẹ pé ọkàn wa ó máa ń béèrè nípa ìsìn ó yẹ ká béèrè òun ni pé ìjẹ́ ó tọ́ kíyàn kó sọ fún federal government of Nigeria wípé èèyàn báyìí ó jí owó ìlú, ìjẹ́ ó tọ́ tí wọ́n tó bá wọn rí owó ìlú lè tó fún wọn ní làbárì nípa ẹ̀ kí wọ́n fún nínú owó ìlú náà kí wọ́n fún ní 5% nílẹ̀ kí ọlọ́run bá kí bá aṣọ lókun dáadáa fún àwọn ṣẹ́kọ̀ọ́. bismillah alhamdulillah wassalatu wassalamu ala akmalani ala sayyidina salim wa ala alihi wa sahbihi wa man ittaba'ahum bi ihsan ila yawmiddin amma ba'du. ìbéèrè yìí níbi tó jọ òun wọ́n pè ní mas'alatu ju'l. mas'alatu ju'l al-ju'li. so òun wọ́n pè ní al-ju'li àbí al-ja'alat àbí al-ja'ala àbí al-ja'ala àbí al-ju'ala. so àwọn tó máa tún jẹ́ àwọn mas'ala tí wọ́n kórúkọ mas'ala yẹn nínú fiqh al-ju'l àbí al-ja'ala àbí al-ja'ala àbí al-ju'ala. so wọ́n lè sọ pé al-ja'ala níjọ́ ni. so èyí ni kí wọ́n fi nǹkan tí wọ́n fẹ́bùn kalẹ̀ wọ́n líìtì kan àbí nǹkan fún àbí ọwọ́ kan ọjọ́ oríkèéká tí ó bá wó tó bá ní lórí tí àwọn èèyàn ńlá so káwọn gbé kalẹ̀ fún pé ẹni tó bá ṣe nǹkan báyìí àwọn ò fún ẹni tó bá ṣe nǹkan báyìí àwọn ò fún ní iye báyìí ṣe bí lápẹjù wọn sìn kí èèyàn kan ní ẹrú ńgbà tí ẹrú sì ń bẹ wọ́n sì rà níbi kan náà ṣe ẹrú sì ń bẹ ní Mauritania so ní àwọn afáwà so kẹrù ọwọ́ akọ lábẹ́ ń tàn káyọ̀ tó bá bá wọn dẹrú ìpadà wọn ò fún ní iye báyìí yóò sọ èyí tí ó fún o so bá àwọn ò fún ní 20,000 ní àbí 30 àbí fàdé ẹsẹ̀ èyí tó bá bá sọ pé èyí tó wọn fún ní ẹ̀dàkọ̀ rẹ̀ so àbí kó sọ yí pé ẹni tó gbé àwọn mákìnnìkà tó bá bá wọn rí bóyá mọ́tò ni o wọ́n gbé ni o àyíkí ni o àbí ló tẹ́yìn owó òlu ni o wọ́n bá wọn rí àbẹ́bẹ́ ẹni tó bá bá wọn rẹ̀ tó gbé àbí tí wọ́n gbé sọ́kòjú rẹ̀ sórí eléyìí gbogbo náà ń pè ní mọ́sí àtijọ́ àjọ ìmú àbí àjọ àlà so n tí ó ṣe ń bẹ́ ni pé wọ́n dákọ̀ iye tí wọ́n fún tán so tí wọ́n dákọ̀ iye tí wọ́n fún tán ìgbà tó lẹ́tọ̀ọ́ sí nǹkan yẹn ìgbà tó bá tó wá ṣe nǹkan yẹn tán ni kàgbà pé wọ́n ní tó bá tó dá ẹrú tó sálọ tó bá tó dá padà tó bá tó rí dá padà tó bá tó mú wá sọ́dọ̀ ẹni tí ó sákò lọ́dọ̀ ẹni so irú ilé ìtàn ní ìṣẹ́ tó bá gbé nǹkan pé ọkọ̀ tí tó bá wọn rí pé àwọn fún mi báyìí tó bá tó rí ọkọ̀ yẹn tó ṣe hàn pé báyìí níbi tọkọ̀ ìwà ní ọ̀nà sílẹ̀ tó sí nǹkan yẹn so bẹ́ẹ̀ náà dẹ̀ ni àdé irú tí wọ́n ń ṣe ń sìn tó pé ẹni tó gbé òòlù pé ẹni tó bá mi tán gbé sí ẹ̀kan tó jẹ̀ sí ẹni tó gbé tó bá tó ṣe nǹkan yẹn tán pé ó fi wọn mọ ibi tí wọ́n gbé yẹn pamọ́ sí àbí ẹni tó gbé pamọ́ ṣe ó sọ parí iṣẹ́ wọ́n láti parí iṣẹ́ kó tó lẹ́tọ̀ọ́ sí owó tí wọ́n gbé kalẹ̀ pàwọn fún yẹn ṣe mo ti rí nǹkan tí wọ́n wà ní tí wọ́n pè ní mọ́sálà yẹn ni tí ó bá ṣe tó bá dààmú tí ó rí ẹ̀ka kò lẹ́tọ̀ọ́ sí owó kankan o níbi jọ́ọ̀ lónìí àjọ́ọ̀ ṣe tó bá dààmú tó wá ẹrú tó sára tí ó rí kọ́lá kó ní àti bí ìdé náà dúgò rí tí ó bá ti rí kò lẹ́tọ̀ọ́ àbí kọ́ wá ṣe débì kan sóyé ẹnìkan lọ́wọ́ rí kọ́nà náà gba áfún bẹ́ẹ̀ rárá
kò lè rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tó bá tó parí iṣẹ́ yẹn tó bá parí ẹ̀. So that ìròyìn tí a ń pè ní àjọ nù látara bí àwọn onímọ̀ ti sọ̀rọ̀ àjọ yìí ó yàtọ̀ sí àlejàrọ̀ kí n rẹ́ǹtì àti bá ní ṣiṣẹ́ wọ́n yàtọ̀ síra wọn. So àwọn ojú kan àti àfi yàtọ̀ síra wọn àwọn onímọ̀ sọ pé ayé wa pé kí n sọ di question yìí so kí n kà dáhùn kankan ní kà dáhùn pé kí ni ìdájọ́ orúkọ bá ń sóyè tọ̀ ní tí ó bá ti ṣe bẹ́ẹ̀ tó bá ti parí iṣẹ́ wọn ó lẹ́tọ̀ọ́ sí tí wọ́n sọ pé wọ́n fún un lẹ́tọ̀ nípa irú tí wọ́n ṣe wọn nínú ṣẹ̀rí àjọ ló wọn pé àjọ òṣèré ọ̀tọ̀ nínú ọ̀lọ́kọ̀ dé al-jaiza lọ́dọ̀ àwọn onímọ̀ nínú àwọn business tó ṣe fún láàrin ẹ̀ ní ìdíjẹ́ pé àbíjú bẹ́ẹ̀ lọ sọ tó lẹ́tọ̀ọ́ ni. So الجعل عقد لازم الجعل عقد جائز لا يلزمه so بعد الشروع so عقد yìí جعل yìí عقد tó wà جائز ní kéèsì tó jẹ́ràn yẹn so yíwa ó lẹ́tọ̀ ní kéèsì nǹkan tí so yẹ kéèsì nǹkan tí ó jẹ́ ọ̀ràn yẹn ìyẹn ni pé tí wọ́n bá jẹ́ pé kó ṣe jọ́ọ̀lù kó tí wọ́n bá jẹ́ pé ọba wà nǹkan báyìí tí wọ́n bá rí ibi tí wọ́n fowó pamọ́ sí àbí ẹni tó fẹ́ pamọ́ tó bá rí èyí tó àgbáyé àwọn fún tó bá lóun ò ṣe mọ́ àbí tó bá dààmú jẹ́ tó lóun ò ṣe mọ́ kò sí nǹkan àdé tó láti ẹ̀kọ́ yára parí iṣẹ́ ìsìn kan báyìí nira so ìṣùgbọ́n ó ti di tó láti ẹni tó lọ pé wọ́n fún ní ìkan báyìí o tó bá ti lè rí tó láti ní sọ̀pọ̀ fún nǹkan yẹn tó láti so ìtumọ̀ alákùnrin àjọyọ̀ akdun já ẹ̀gbọ́n láyé àgbà so inú bí ọdún tó fàyè sọ so bóyá tí ọ̀rọ̀ ṣètò islamic kan sọ̀rọ̀ lápá fún ìkọ́ bá kọ́ àdéhùn ọgbà lágbà fi lè jára ń ṣàlà wọ́n sọ káwọn onímọ̀ àti ìjọjọ́ lọ́wọ́ kan sórí àtọ́lá ní so ní kúrú ṣe ìdájọ́ ẹni so sóyè ọlọ́run bọ̀rọ̀ àti ọlọ́run. àkáǹkùn lọ́sà ìbéèrè tí ó lè jẹyọ nínú ìdáhùn tí ẹ̀dáhùn yìí ni pé owó tí wọ́n fẹ́ fún ọ nìyẹn owó tẹ̀yìn yẹn jí owó òlu ni wọ́n bí bóyá ó jí $1 billion gbogbo àṣẹ ń bọ̀ tí wọ́n bá jù bẹ́ẹ̀ lọ nílẹ̀ lómi owó òlu ni ó jí ṣé ó tún wá lẹ́tọ̀ọ́ kó ṣe wípé ẹni tí ó bá wọn rí nìyí náà nínú owó òlu náà kí wọ́n tún fún ní ibẹ̀ tí gbogbo ọmọ ìlú mo rò bóyá tẹ́ bá wo bíìlì yẹn whistleblowing policy tí à ń sọ yìí. ẹ má wọlé fọkàn torí àwọn àwọn ìbéèrè ni so ìjọba bẹ òṣìṣẹ́ fún ìjọba nìyẹn so ẹni tó ṣe sọmọ ìjọba ní ṣé ìwọ ní kíjọba fún owó ṣẹ́ ni gerald akudu wọn pè ní ìlọ́kùd òdòdó adídé akudu sóyè so tí iṣẹ́ òṣìṣẹ́ ń bá ti fọwọ́ tó epo tọ́ so tọ́ ní báwo ni ṣe so owó ìlú náà ìjọba mẹ́sàn-án owó gba àwọn àtàwọn iṣẹ́ fún ìlú náà ṣègbè oríṣi tí wọ́n alábí sanwó ọ̀nà kan náà sóyè so kìí ṣe pé èyí tí ọgbà ara yà sírù kọ́dá ìkàtà ṣe kọ́dá yìí sóyè fún àǹfààní lóòdò kìí ṣe pé ìjọba lọ jẹ àbá nǹkan tí wọ́n wá ń jọba ní wọn jẹ tábìlì pé àbíkà tí ó tọ̀ rárá so ti yé so even tó bá jẹ pé nǹkan bá fẹ́ fojú wò pé irú mọ́sáhà yìí irú àǹfààní ẹni tó rí nìkan ló ní ó ṣàǹfààní ẹ̀ sóyè so that tí ìjọba fẹ́ fi kíní ẹ̀ ṣe àbí tí irú kàtíjọ́ rẹ̀ fi tọ́ so ṣe pé àǹfààní lóòdò ní òbí wa ní òbí sóyè àǹfààní lóòdò ní ọ̀jẹ̀ yọ ń bẹ̀ torí pé nígbà tí wọ́n bá sọ pé tó bá rí kọ́ báyìí kó ṣe lọ́sọ̀ kó tọ́ka àwọn fún iye báyìí tí wọ́n bá lọ lórí irú tó bá jẹ́ owó láńlá yẹn so tí wọ́n lè rí tí wọ́n rí lóòótọ́ tí wọ́n sì bó ṣe bẹ́ẹ̀ sọ fún wọn pé ibi tó wà ní wọ́n sì rí pé bó ṣe tó náà ní so ta ni ọjọ́ àǹfààní òdo lẹ́yìn so àǹfààní ọ̀kàrí ìgbàlá àlò ṣòye so that àǹfààní ọ̀kàrí ìgbàlá àlò so that ìrẹ̀ lẹ́yìn kó fún kàtó bá níbẹ̀ so dára pé àgbẹ̀ olùsọ ní orúkọ kò sí kàtó kàtó anábì sọ nínú ṣáàtì Yusuf nígbà tí wọ́n wá òṣùwọ̀n tí wọ́n fi ń ṣẹ̀wọ̀n tí wọ́n fi ń sọ̀sùn fún ara ìlú tí wọ́n fi ń tẹ́wọ́n wá nǹkan ní ìlú níṣọ́ tí anábì sọ ọdẹ sọ̀sọ̀ tó jẹ́ àmínú bẹ̀ sóyè so tí wọ́n ṣe wọ́n ṣàfẹ́kù ní orí kíní ẹ̀ máa sóyè so wọ́n ní ọ̀gbìn jẹ́ àbíyí ṣẹ́mi bàrẹ̀rẹ̀ ọ̀nà àbíyí zahir ẹni tó bá wọn rí o ó lẹ́sàn ṣẹ́mi bàrẹ̀rẹ̀ ẹ̀rù tí wọ́n jùlọ nǹkan mi sóyè ní tí lọ́kùnrin ó rún gbà pé ṣe ẹ̀rù ní ọ̀nà ní ọ̀tọ̀ ti dọ́lọ́rọ̀ ní ìpínlẹ̀ kọ́ ti di lọ ní àǹsì ní sóyè ṣẹ́mi bàrẹ̀rẹ̀ ọ̀nà àbíyí zahir òun sì ní ó sòrò ìgbọ̀wẹ̀ ní pé sóyè zahir ẹ̀ òun ló dé jáìl fún kan àbí kàfíì sóyè so that ẹ̀ rí pé níbi tí wọ́n ti nínú kan tí wọ́n ti tí wọ́n fi ṣẹ̀bùn fún tọ̀ ṣẹ́mi bàrẹ̀rẹ̀ so ọ̀rọ̀ lónìí ọ̀rọ̀ lónìí ọ̀dọ́ àǹfààní tí ọjà yóò ń bẹ̀ kìí jẹ́ ṣe
sọlójú ọlọ́jọ́ pé àjọ ló ń jẹ́ mi olè wá látọ̀dọ̀ fraud látọ̀dọ̀ èèyàn sí èèyàn lẹ́yìn tí wọ́n bá dúnmọ́ tó ẹ̀bí ẹgbẹ́ sálọ ó sì látọ̀dọ̀ ìjọba sí aráàlú sóye tí wọ́n bá pé ìjọba kẹsẹ̀ nìkan ní jẹ́jọba ó sì látọ̀dọ̀ ìlú kan sí ìlú kan sí ọgbẹ́ ìbùsùkò wọ́n sálàyé wọn pé ní south joe ọlọ́run àbálá tó ní mo tún fẹ́ pàrọwà kan sá lẹ́yìn ìgbà tí ẹ ti ṣàlàyé fún wa pé whistleblowing policy ẹ sọ fún wa pé tí ṣẹ̀ríà Islam tí yóò fi ara mọ́ ni bàbá Buhari kẹlọ́mbà kí wọ́n aṣọ àpinnu dáadáa fún wọn wọ́n ti ìgbésẹ̀ tí wọ́n gbé nínú administration tí ọmọ Nàìjíríà tí ó ń jẹ ìgbádùn tà sí rí èrè dáadáa ń bẹ̀ lórí ìgbésẹ̀ whistleblowing policy ṣùgbọ́n wọ́n ti wá gbé bíìlì láti ọ̀dọ̀ bàbá Buhari wọ́n ti gbé sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń ṣe òfin tí wọ́n ti ìbò láàrin ìṣẹ́jú kan ẹ̀dá kan bí a kẹ́ bá wa pàrọ̀ wa. ń bí ìdájọ́ ṣẹlẹ̀ lọ́kàn wa sódà àfẹ́ká wọnú pé kí ni ìdájọ́ báyìí tó ṣẹlẹ̀ ń lò kí ni ìdájọ́ tó ṣẹlẹ̀ lò kí ni ìdájọ́ ṣẹlẹ̀ ní lójú àṣẹrẹ̀ yíyà sóyè so wọ́n mọ̀ ká bá wọn ká pẹ́pẹ́ nìkan ní káàdì náà ṣe ń dìbò ní ọgbọ̀n náà sódà kí ló ṣẹlẹ̀ sódà bí ìdájọ́ tí ìjọba tí kaba ṣẹlẹ̀ ń dìbò ní ìlú kan báyìí lọ́gbà ṣe ń sáǹkà bá ṣẹlẹ̀ sóyè tí wọ́n bá tí ó ṣe kí ní ìgbàlódé tó bá ṣe dáadáa tó bá jẹ́ dáadáa ọdún kan bá kún dáadáa kò sọ kọ́lọ́kọ́lọ́ wọn lọ́kàn. ìbéèrè tí wọ́n tún fi ránṣẹ́ sí wa ní orí ètò gbogbo tí ẹ̀ ń gbọ́ wa bóyá kí n pe nọ́mbà síta kí a fi ní àǹfààní láti fi ìbéèrè wa ránṣẹ́ ní tí ò bá yí wa ní ẹ̀sìn ránṣẹ́ kọ́ wa inshallah pẹ̀lú ìyọ̀ǹda náà wọ́n mọ̀ ṣe àlàyé rẹ̀ fún wa. ìbéèrè tí àmì nọ́mbà náà ní 09430 5516 09430 náà ìbéèrè tí ó tún wọlé ní pé ìjẹ́ ó tọ́ fún mùsùlùmí kí ó kẹ́dùn ẹni tí ó ṣe mùsùlùmí kó dárò mọ́lì lónà ó sì yàtọ̀ sí kẹ́dùn kó dárò ẹni tí ó ṣe mùsùlùmí kí ó dárò ẹni tí ó ṣe mùsùlùmí ó dára pé ó kú àyè ìyẹn lè dárò ẹni rà báyìí lè dárò ẹ̀nà àwọn bá kú àbẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ tó sì wá kú sóyè ìyẹn lè dárò sọ bá táàzì àti ní bẹ́ẹ̀ ni ó ṣe ẹmọ̀ pé mi ò mọ́gbọ́n ṣe fẹ́ tu fún náà mọ́nì ló kọ mọ́nì sì rí ara ìtumọ̀ rẹ̀ wọ́n náà ní táàzì ara ìtumọ̀ ẹ̀ lọ́nà ó sì lè nítumọ̀ bí a ṣe kọ́kọ́ kò sí èyí tí ò lè ní ìṣẹ́. التعزية تنجي التسلية يعني في أن تكفوا تسلية أهل الميت وتصبيره على تحمل المصيبة والدعاء له وللميت تنجي بأن الشريعة من اللغة التعزية التسلية وزنا ومعنى ìròyìn ìtùyàn lójú ìròyìn iná ń tẹ́síyà ṣe ṣíra tún dánú inú terminology ṣẹ̀ríà so ní fún aláàlọ́ tó kùkù fún wọn sọ̀rọ̀ so tẹ́síyà tó hàn tẹ́síyà hàn على تحمل المصيبة سيء والدعاء له وللميت الدعاء لهم وللميت مثل التعزيان سورة ترى عامة مع ìdíje tààzíà ní pé ká fún wọn sùúrù ká ṣàdúrà fún wọn àti fókù wọn tó kù wọn fẹ́ pèsè orí tó bá kún kèfèrí tó lẹ́tọ̀ sàdúrà lẹ́tọ̀ sàdúrà ẹ̀nà ń sọ̀rọ̀ dáwọn onímọ̀ ẹgbẹ́ kọ lẹ́tọ̀ sàdúrà tó bá lẹ́tọ̀ kèfèrí tí a ní ọlọ́mọdé ọwọ́ náà wọ́n kún kèfèrí kò sì tọ́ lọ́wọ́ bá sóyé sódà kò dáàmú so ọlọ́mọdé wọn fàdánà kẹrẹ yóò sì dáàbò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀rẹ́ yóò sì kí kò lẹ́tọ̀ sí ilé wọ́n sọ pé kú kèfèrí o sóyé so that àwọn ará rẹ̀ tó wọ́n bá jẹ́ mùsùlùmí wọ́n lẹ́tọ̀ọ́ sàdúrà tó wọ́n jẹ́ kèfèrí ibi tiẹ̀ náà nígbà wọn tó mẹ́fẹ̀ẹ́ pé èdè sàdúrà fún kèfèrí so that wọ́n gbé sàdúrà fún wọn náà ẹ kó rọ́jú o kó yẹn tó lọ wọ́n ṣàánú wa ló ń kaba ìrútọ́ ìgbà ọ̀nà tí wọ́n fi kiri wọn náà bàbá tó ní wọn. dáhùn gbogbo àti gbọ́ kí ọlọ́run bá kí ó jẹ́ kí ó ṣe wá ní àǹfààní ìbéèrè tí wọ́n tún fi ránṣẹ́ ìbéèrè tí ẹ ti dáhùn ní àìmọ̀ ìgbàlẹ̀ ká ní onítọ̀hún ká ní bá wọn gbọ́ ẹ̀sìn Islam dáadáa yóò rí pé ti dáhùn ẹ̀ láìmọ̀ ìgbàlẹ̀ ìbéèrè wọn náà ní ìbéèrè ń parí pé màá kàn ká ìbéèrè rẹ̀ onítọ̀hún ní kó fi mọ̀ pé a rí ìbéèrè
náà ni pé ìjẹ́ ó tọ́ kéèyàn pè rẹ̀ ní sálàfì àbí kí ó pè rẹ̀ ní súnni bí oníbèrè bí wọ́n ṣe béèrè ṣùgbọ́n àwọn ṣẹ́gun ló dáhùn ẹ̀ ní àìmọ̀ ìgbà torí táwọn kan fẹ́ jẹ́ pé wọ́n bá ti rán déédéé torí táwọn ọ̀rọ̀ ojú òun bẹ́ẹ̀ káfẹ́ lójú dúbẹ̀ lọ ṣùgbọ́n abẹ́sẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú tí a fa orí inú tó fà ọ̀tẹ̀ ọ̀rọ̀ sásìkò. ìbéèrè tuntun wọlé ìbéèrè náà bí mo ṣe ń ka ó ti jọ pé ẹ ti dáhùn ẹ̀ fún wa òun náà ni pé ìjẹ́ ó tọ́ kí á kírun ní ẹ̀yìn ẹni tó ṣe wípé kò ní agbára láti dúró lórí ìrun kó jẹ́ imam tí ó bá ti sí ẹlòmíì tí ó lè lékì ẹ ti dáhùn náà ní àìmọye ìgbà gbogbo ẹni tí wọ́n bá ti dáhùn lórí lẹ́yìn náà rẹ̀ lájú ìmọ̀ ti dáhùn níbẹ̀ náà sọ̀rọ̀ nípa kóòmù náà ìkan rẹ̀ tí ń fún wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ̀mú wá náà àwọn ẹ̀rí kí ọ̀nà àkọ́kọ́ àti ìṣẹ̀lẹ̀ gbogbo ẹni tí ẹ̀ gbọ́ wa nọ́mbà tí ẹ lè sẹ́ndì ìbéèrè mi sí 0094305516 0094305516. nítorí jẹ́ kí n máa dáhùn báyìí ìbéèrè tí àwọn èèyàn tó fi ránṣẹ́ ni pé ìjẹ́ ìsìláàmù faramọ́ bí oníbèrè bó ṣe lè bèrè ni ìjẹ́ ìsìláàmù kò faramọ́ rárá kí a sọ ọmọ wa ní báràkà àbí ká sọ ní nọ́ọ̀sì àbí ká sọ ní nàìjà ìbéèrè àkọ́kọ́ tí ọkọ béèrè ìkejì ó kò ló ń ṣe papọ̀ mọ́ ilé bí akẹ́kọ̀ọ́ bá wa dáhùn ilé náà. ìdáhùn lórí yẹn ni pé nínú àwọn èèyàn máa bẹ́ẹ̀ tọ́tọ́ máa tọ́ kí bàbá ṣe fún mi tó náà bá tọ́ lọ́dọ̀ ọmọ òun náà ní kókó sọ lóko ètò sọ ní hadith سمة بن جندب أتي حديث عن عائشة رضي الله عنها أتي حديث عن كرد أتي حديث عن بن شعيب عن أبيها عن جدي صدق النبي صلى الله عليه وسلم بس روايات الفار يعطف بذات حديث طلع جاء أصل به وذن حديث صلى الله عليه وسلم ما كانت بيه مرهون بعقيقتهم برواية رهينة بعقيقتهم هذه مرتهن بعقيقته يأقوى أن يوم سيبيه ويسمى حلق أبيه يحلق ويسمى náà nǹkan tí tó jẹ́ ẹ̀tọ́ ọmọ tí ẹ̀kan ṣe fún ẹ̀ntí ẹ̀mẹ́bí ẹni tí wọ́n bí wọ́n tọ́nà tọrọ rẹ̀ ọmọ kó ṣe fáwọn ẹ̀yìn wọn náà nìkan sí sọlọ́kọ̀ ọ̀ìsán má kó sọlọ́kọ̀ so wọ́n láti wá sọ ọmọ ẹ̀ lókọ̀ tó dà nínú ẹ̀kọ́ tó dà tó rẹ́kọ́ àwọn ọmọ bá jẹ́ ọkùnrin so kó sọ ní kíni ọtí pé kó sọ ní bí Abdullah Abdulrahman Abdulsamad kékeré ẹ̀ so Abdulrahman Abdullah sana al-akhir asma Abdulrahman Abdullah نعم أنا البتدي أبو يوكنا صحيح أنا بقول النبي محمد صلى الله عليه وسلم أقول كان النبي الله بتسأل النبي صلى الله عليه وسلم صلى عليه وسلم أجمعين كانوا الصحابة كذا تطلع كل بيننا بان كانوا أمهات المؤمنين أو يا لا مؤمنين أو يا النبي صلى الله عليه وسلم أو يا النبي تجي أو النبي تشريعات ما قام صحيح àbí àfi àtọ́jọ́ ìyàwó tọ́jọ́ mọ́mínà tó ń jẹ́ ìyàwó fìlànà pèfèrè so that irú àwọn kan wọ́n kọ́ tó dá bẹ́ẹ̀ so ẹ̀yẹ kí wọ́n máa sọ ọmọ bẹ́ẹ̀ náà bẹ̀ ni gbogbo kọ́tọ́ bá yẹ pé ń túmọ̀ sí pé ẹ̀hìn máa wà fún tọ̀ ní kí wọ́n máa ní alhammam kí wọ́n pè ní hammam so látàrí pé tó lórí bẹ́ẹ̀ túmọ̀ so wọ́n pè máa ní alharif أتى الحرف على بين طلاب طمع شنشة على بين تطمع شة وكان بعض الشراء في بعض كان جايب رجال ويسوع then إنه شراء إنه أنا النبي صلى الله عليه وسلم توقع بعد يعني تشينج بنت ما تودع so بس أنا كان جاي حزم هذه الحزم فالنبي صلى الله عليه وسلم كل تشينج يقوله so bẹ́ẹ̀ ni yóò pé èèyàn lè change ọkọ̀ bẹ́ẹ̀ tó kọ bá ní bí ẹ̀yìn iná tó fẹ́ dàbí ẹ̀yìn kàkà bá wọn ìṣẹ̀lẹ̀ àfẹ́ká sọ́ra lọ́kọ̀ tó ẹ́pà máa fi yìn ara wa tó sọ pé wọ́n sọ́kọ̀ láti bá kú àwọn fi sọ́kàn inna Allaha huwa a'lamu biman ittaqa huwa a'lamu biman ittaqa now so ká má sọ ọmọ lókọ̀ tẹ́yìn wọn bẹ̀ ṣùgbọ́n tí a bá sọ ọmọ lókọ̀ tí àbádádá bá ń bẹ́ẹ̀ àbádádá pé àfihàn dábàdà pé kọ́lá kò jẹ́ sí kò ṣe bẹ́ẹ̀ kò sí tó bẹ́ẹ̀ níbẹ̀ so ọ̀tá ẹ̀ lórí gbàgbà àwọn onímọ̀ nìkan jẹ́ náà fẹ́ mọ́lá bin Umar
ọjọ́rú náà mọ̀ sọ náà rẹ̀ níjẹ́ so tó yẹ pé kọ̀ọ̀bá yẹ pé irú kọ̀ọ̀bá náà irú tí wọ́n bá wọn wò ń bí ọkọ̀ so wọ́n change ọkọ̀ so àwọn sàhábà wọ́n tẹ̀lé wọn lójú kọ́ wa tẹ̀lé lánàá Nabi sallallahu alaihi wasallam jẹ́ níbẹ̀ jùlọ so ní wọn náà sì ní Ibn Umar radiyallahu anhu so wọ́n ti tọ́ bá wọn níbi kan tó sún Nabi sallallahu alaihi wasallam hatta ìgbà tí Nabi lọ́mọ́ká ní tó ti tọ̀ tó náà sì lọ́mọ́ká ó sì tọ̀ bí Nabi ti tọ̀ sallallahu alaihi wasallam radiyallahu anhu jẹ́ so kò sí nǹkan tó bá níbi eléyàn so bákan náà látara rẹ̀ àwọn orúkọ nínú alẹ́ wà tó jẹ́ pé ọkùnrin àtòbìnrin lè jẹ́ sóyè lẹ́yìn pé wọ́n sọkùnrin bẹ́ẹ̀ kò sí tó bẹ́ẹ̀ wọ́n sọkùnrin bẹ́ẹ̀ kò sí tó bẹ́ẹ̀ sóyè gẹ́gẹ́ bí àtúnyà wọ́n lè sọkùnrin bẹ́ẹ̀ àtúnyà wọ́n lè sọkùnrin bẹ́ẹ̀ Firdaus wọ́n lè sọkùnrin bẹ́ẹ̀ ní ọkùnrin nìkan níbẹ̀ wọ́n lè sọkùnrin bẹ́ẹ̀ wọ́n sì sọkùnrin bẹ́ẹ̀ sóyè torí Firdaus gbólóhùn láti kálmọ́tò Rumiyatul Asl sóyè náà nù sóyè wọ́n àrọ́bà ẹ̀ sódàt wọ́n àrọ́bà ẹ̀ sódàt ìtumọ̀ náà ní albustan àbí alhadiqa sódàt wọ́n lè sọkùnrin bẹ́ẹ̀ lọ́sọ̀bìnrin bẹ́ẹ̀ tí wọ́n sọkùnrin bẹ́ẹ̀ قصد به إلى معنى البستان سوي so tí wọ́n bá sọ pé ọkùnrin ní Firdaus tí wọ́n pé wọ́n ló lókè tí wọ́n fi bùsán fẹ́ pé bùsán sì kò sí àpẹẹrẹ abóńbẹ́ àbí bẹ́ẹ̀ tí wọ́n bá sọ ọkùnrin bẹ́ẹ̀ so sóyè alátàwé alhadiqa tí wọ́n pé hadiqa wọn ni wọ́n wò bẹ́ẹ̀ hadiqa ní kájọ níta so that wọ́n lè sọ ọkùnrin àtòbìnrin ìbírí lẹ́yìn so that ẹ sì magza fẹ́ wọn bẹ àwọn kìnìyàn nọ́pítà fìkìhíyà wà bí àwọn olùkọ́ bá ǹjọ́mi bẹ̀tẹ̀ pé wọ́n lè sọ àfihàn ọmọ kan sí olùkọ́ bá síbi pé Firdaus náà sọ yàrá Firdaus láti sátìlù fún àwọn lọ́kọ̀nà tó dọ̀wọ́ ayé lórí ju àbí ọ̀nà tó yẹ kókò ṣe àbí ṣe sátìlù fún bí ọmọ tí wọ́n bí láìsí igi lórí ẹsẹ̀ ẹgbọ́n máa lè nú so wọ́n lọ sí sátìlù fún kò sẹ́ ẹ̀wọ̀n tí wọ́n bí láì sí igi kò lẹ́ṣẹ̀ òun kọ́ lẹ́ṣẹ̀ àwọn tí wọ́n dẹ́ṣẹ̀ sí lọ́nà àwọn tí wọ́n sọ́símáṣe láì sí igi wọn lẹ́ṣẹ̀ ṣùgbọ́n látàrí kan náà mọ̀ pé ọ̀nà tó gbọ̀ wáyé nì tó dẹ́ ọ̀nà àwọn kan mìíràn tó yẹ pé ó lè dọ̀tí ẹ̀ látara nǹkan báwọn so ó jẹ́ pé nǹkan táàrí mi sọ ní nǹkan mi pé nípa tó sọ pé àbí sọ kéésì kan tó náà ọ̀rọ̀ pé kò lè jẹ́ ìmọ̀ àkọlẹ̀ kan ní sọ̀rọ̀ nìyẹn táwọn onífíkì sọ̀rọ̀ àti sọ ìlú bí ìgbìnà ìdáhùn nígbà pé ọlọ́run ní fojú àbí kíníkan sọ àbí sọ kẹsì ìrọ̀ gbogbo ẹ̀ náà ní tọ́lá sọ ní pé ṣùgbọ́n ní pé wọ́n pè wọ́n lè dùdú náà lásán ààrùn lọ́jọ́ fún àbùkù nù so irú ìyá rẹ̀ lákòjọ́ ní pé ní Firdaus ọmọ jẹ́ Firdaus kọ́tí ìrìn kọ́ sí Firdaus ọ̀sán kọ́kùnrin jẹ́ Firdaus obìnrin jẹ́ Firdaus wọn ní Firdaus wọ́n pẹ̀jú ẹ̀ ẹni ìtọ̀ Said don Firdaus so nǹkan nǹkan mọ̀ pé kò sí nǹkan tó wá bá níbi kí wọ́n báraka so náà fẹ́ nǹkan bẹ́ẹ̀ so kò sí nǹkan tó bá níbi náà bá náà so torí pé kò sẹ́yìn bẹ́ẹ̀ ìbéèrè tí wọ́n tún fi kọ́lọ̀ ń bá kó bá san àwọn ṣẹ́kọ̀ọ́ wa níyẹn ìbéèrè tí wọ́n tún fi ránṣẹ́ sí mi lórí nọ́mbà yìí sí àbí kí n sì dáhùn ìbéèrè kejì ẹni tí a dáhùn ìbéèrè kan ẹ ti dáhùn ẹ̀tàn kí n kàkà kí ènìyàn fi mọ̀ pé a rí ìbéèrè mi òun ni ọ̀rọ̀ nípa tí ẹ ti dáhùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa pípa wí ó rẹ̀ níbẹ̀ kó gbìyànjú láti wá lẹ́kṣọ̀ ibi tí àwọn afárá tí wọ́n ti ṣàlàyé bí a ṣe ṣàlàyé bá nàbí sọ̀rọ̀ sílám bí wọ́n ṣe ṣe bá àwọn afárá bí wọ́n ṣe ṣàlàyé fún àwọn ṣẹ́kù wa kó ń tàn kó gbìyànjú láti wà àti fi WhatsApp nọ́mbà kalẹ̀ tí ó ń tàn tó lè ti rí access sí kí nọ́mbà tó fi yí gbogbo wájú báyìí. ìbéèrè tí oníbéèrè tún béèrè nísìn ẹ ti dáhùn náà ṣùgbọ́n gbà tó ti test ẹ̀ kákan fi kà kó kàn fi mọ̀ pé àríbèrè òun ni pé ìjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí a yọ ìmáàmù kù ní oyè ìmáàmù kó má jẹ́ ìmáàmù àmọ́ ká yọ ká dì tún ní ẹgbẹ́ níbèrè bí ó ṣe béèrè láláì ní ìdí kankan ní wọn ṣe ti sọ̀rọ̀ nípa ìmáàmù ní àìmọ̀ ìgbà ní ibi
kó nítorí ọ̀nà kó náà gbìyànjú láti fíṣítì WhatsApp láláì rí ẹ̀rí kankan wọn ó kàn sọ pé for no just for rekinka is it possible is it allowed to dethrone imam for no genuine reason ń bèrè bó ṣe bèrè ǹjẹ́ a lè yọ imam láláì rí di kíyàn kan fi láti yọ imam genuine reason okay bó ṣe dákọ̀ genuine reason yẹn náà ó lè ní reason tó mọ́ wà genuine àbí torí tí mo rẹ̀ genuine reason náà ni ṣùgbọ́n onítọ̀hún ló lè dáhùn ohun sí ló mọ ìbéèrè rẹ̀ for no genuine reason. Una cosa no, but nǹkan kan àkàdá sọ nílé yìí pé ẹgbẹ́ ìkẹ́jọ́ bá ń kírun fún àwọn èèyàn tí àwọn tó ń tò lẹ́yìn tí wọ́n ń kírun lẹ́yìn wọ́n kọ́ ìrọ̀ ẹ̀ so nínú àwọn tí ṣe láti pé tó tàwa ádà rẹ̀ nù so pé ó jìyà so nílò wọn náà dání so látara bẹ́ẹ̀ tí àwọn tí wọ́n ń kírun fún bá ti kó ìrọ̀ ẹ̀ tí wọ́n láìkẹ́ tó náà bá máa bẹ́ẹ̀ kó ra fi wọ́n máa bẹ́ẹ̀. So àwọn ìtàn sọ ìkè sọ̀rọ̀ pé èèyàn máa gbé tó bá ti mọ̀ páwọn èèyàn nífẹ̀ẹ́ láì ẹ̀ pé èèyàn máa tàkà kò di ẹ̀ lẹ́yìn máa tàkà kí ní kan rárá so kò bá wọn àwọn tó bá kí wọn fọ́tọ́ sí náà wọn láìkẹ́ so sílẹ̀ pẹ̀tù tí wọ́n tàkà sọ pé alkóòlù ń bẹ̀rẹ̀ bí alkàlá ń bẹ̀rẹ̀ tí wọ́n fi láìkẹ́ ọ́ láti jẹ́ nítorí ẹ̀sìn o kéjọ torí ayé kéjọ torí pé ìmáàmù yìí kò tí kọ́lé o kò tí ra mọ́tò àbí ìmáàmù yìí so kò kése torí yẹn lẹ́yìn aláàjì jẹ́ títorí tẹ̀sìn ní kí ṣẹlẹ̀ àkàkùn pé èèyàn lè fi kórìíra yẹn sóyè ẹ̀sẹ̀ pé nínú ẹ̀dùn bẹ̀tẹ̀ pé ẹlẹ́mà kórìíra ẹ̀kàn lẹ́mà kàn láìkẹ̀ naturally àbí kése ló yẹn so orí ẹ̀sìn kankan so wọ́n tún wá wò pé àwọn tí wọ́n kórìíra yẹn sáà wọ́n pọ̀ jù ní àbáwọn àbí àwọn kéré tẹ́pà àwọn kéré kékeré tí wọ́n kéré wọn ní gbogbo ọ̀rọ̀ wọn sóyè so wọ́n wò pé tí wọ́n bá kọ́ àbá pọ̀ jù wọ́n jọ pé àwọn sọ lẹ́gbẹ̀ẹ́ pé tí wọ́n kó ìrẹ̀ sí báyá kọ́ màánú kí ni o sóyé báyá kékeré dáadáa ni o báyá kọ́ ìbẹ̀rẹ̀ náà bá ni o báyá ṣe nǹkan ní àwọn nǹkan tí ò dáa tó yẹ pé kò yẹ kí mùsùlùmí máa ṣe gbèǹde ẹni tí wọ́n lòun tó kátó sọ pé tó pẹ̀rẹ̀ ní ìmáàmù sóyé àṣàṣàn pa àyẹn ó ní rísìn tó nínú àwọn aláṣẹ̀lẹ̀ yìí àti wọn ṣe pé kí wọ́n kó ìrẹ̀ nù irú ìyẹn tẹ́ pé wọ́n tún wá wò pé àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí lọ́wọ́ ṣe jẹ́ fẹ́ràn tí wọ́n sọ ni àgbékà tí wọ́n pè ìtàn lè fi kórìíra yìí sí nǹkan tí wọ́n lè fi kórìíra yìí àgbé ìsìlẹ̀ yìí torí lápòjú wọn sì ó lè ṣẹlẹ̀ ń bọ́ nìkan pé tọ̀ àwọn kórìíra ìmáàmù kan tẹ́wọ́ nítorí kíni tẹ́wọ́ nítorí pé kì í jókòó ìsìráhà ìjókòó sí mídíà tí wọ́n jókòó pé ọ̀rọ̀ ẹ̀sìn ni àbí ṣùgbọ́n tọ̀ àwọn kan wọ́n sọ pé onímọ̀ wọn sọ fún àwọn onímọ̀ tí wọ́n nímọ̀ ṣẹ̀rí àtúntò súnà sórí ìgbìyànjú àjèdò sí tọ́rọ lọ́wọ́ àdúgbò sọ̀rọ̀ àwọn rò pé à nítorí àwọn èsì kẹtẹ̀lẹ̀ fún pamọ́ jí sọ́dọ̀ sí ráhà nítawọn onímọ̀ sọ nítawọn onímọ̀ sọ kọ́dà tí ìmáàmù yìí ṣe pé ìjókòó ó ń lọ ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ sóyè sódà tí yà sóyè àgbẹ̀dá kò jẹ́ pé à ń tàfi láìkì mọ́mù yẹn pé kẹ́ tó bá ti dìde bí rúkó rẹ̀ tó bá ti lórí sọ́kàn bí rúkó rẹ̀ kẹ́ káwọ́ máa padà pé à ilé ilẹ̀ ikó ìrà ẹ̀ mọ́ ṣẹlẹ̀ lára ìmáàmù yìí ìmọ̀ sára jẹ́ ìrírí àwọn náà wọ́n sì àpẹ́ níbẹ̀ ọ̀rọ̀ mẹ́ta ní bẹ́ẹ̀ o lè dáwọ́ lẹ̀ padà o lè káwọ́ máa padà ó sì lè ṣe ìjọba wò lóyí tó wá rí òun gan ọ̀pọ̀lọpọ̀ lọ síbẹ̀ pé ń dáwọ́ lẹ̀ padà sẹ́yìn ìrùkú sórí lọ́dà kí ẹ ṣe pẹ́ẹ́nì bẹ̀rẹ̀ náà sọ pé kíní bákan wọ́n sọ pé tí ó lè fa kórìíra rẹ̀ tí wọ́n fi yọkọ̀ nínú kíní ó lè kọ́ jẹ́rẹ́ ẹ̀sìn kí wọ́n jẹ́ pé ń kálukú náà máa sọ̀rọ̀ sí bó ṣe wù àbí àmọ́ àrí bákan àbí àpé ọ̀pẹ̀ rẹ̀ ń bàbá àdínì mọ́sáàsì bàbá àdínì ibi ọdún sọ́ọ̀sì bàbá àdínì kò fi wúlò síbi tó wúlò ibi tó ṣe kíní sí ni ẹ kọ́ máa lálẹ́ ìmáàmù lọ́wọ́ àbí kọ́ máa ṣe fatuwa nǹkan sọ̀jọ̀ sóyè sódà kì í ṣe fatuwa ni wọ́n sọ àbí kọ́ máa sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn pé kíní kan kọ́dà bí ẹ pé ó ti lé lọ́gọ́rùn-ún méjì ọdún sóyè rárá so ó fi àrẹ́lẹ̀ sí ẹni tó máa ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ni tó ti yé sódà náà jẹ́ fẹ́rẹ́ káfí lè sọ̀sẹ́ rí àwọn tí wọ́n ṣe ìmáàmù tí wọ́n jẹ́ ìmáàmù ọ̀pọ̀lọpọ̀ máa ń gbọ́n gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ kò dẹ̀ dáa ìmáàmù táwọn tí wọ́n tọ́ pé wọ́n tó ń súnmọ̀ tí wọ́n jẹ́ bí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ bá ní òkè sáwọn bídí àkéṣà àwọn tó ń sọ pé ọkùnrin kùndì wọn fi ṣe ìmáàmù wọn ti sá àwọn kọ́là ń bẹ̀rẹ̀ àwọn kọ́ ní ọ̀rọ̀ wọn kọ́ yìí so ọtí tó jẹ́ ìmáàmù tó bẹ̀rẹ̀ ló ti yóò bẹ̀ subhana allah rẹ̀ ẹ nífẹ̀ẹ́ rí ẹni tí ó yin ìmáàmù jọ kan at least ó ń gbìyànjú bọ́lá lọ́dún kan kò ní pa ìrìn jẹ́ ó ń try àṣẹ ìgbẹ́ ṣẹ̀kẹ́ ní so ẹni lọ́jọ́ sọ pé jazakallahu khairan so
ẹni kan máa sọ pé ìmáàmù yìí ìrìn rẹ̀ ń pẹ́jù ní kan máa sọ pé kí wọ́n ti ìrìn rẹ̀ ìrìn àìtẹ́ tuntun yájú sùhánù náà lẹ́nu èwo ló wá fẹ́ ṣe èwo ló fẹ́ ṣe so tó bá jọ kó bá ṣe bákan ẹ̀sẹ̀ pé kan sọ tó bá ṣe kan tí àwọn èèyàn mọ̀ tẹ́ bẹ̀rẹ̀ pé ìmáàmù yóò lè ṣe kò yé wa àbí tá a gbọ́ báyìí ní àbí kí n báyìí tó ṣàlàyé fún wa nígbà so ọ̀tọ̀ níjọ́ mẹ́bí wà kiri so kò rí bẹ́ẹ̀ so àwùjọ mùsùlùmí lè dá tí wọ́n pé orúkọ báyìí wọn bá ń ṣe lára àwọn ọkọ̀ bá mọ́ra ọgbọ́n tí wọ́n kírun fún wa tí wọ́n lè dìrún fún wa wọ́n yẹ ká máa dúpẹ́ fún wọn lẹ́yìn ọlọ́run so ibi tí wọ́n tẹ́lẹ̀ ọ̀pọ̀ tó pé wọ́n tẹ́ àwọn tẹ́lẹ̀ tọ́lọ́run tàbí bí lára wa so yé àtọ́ta àwọn tí wọ́n ké fún wa tó yẹ pé arímọ̀ tí ọmọ ògbélé yìí tí ọmọ ẹ̀tọ́ ẹ̀yìn ká lọ bá wọn pé ẹ dákun báyìí 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 gbàgbé ka bí wọ́n ṣe ń bí anábì ti kírun sọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ bí kí náà ìdájọ́ ìdájọ́ ẹ̀ so kó sì kọ́ tó bá níbẹ̀ sọ́tìyé àbí bá ṣe ń kírun yìí tó yá ju ẹ̀yọ̀ sọ̀sọ̀yé ìgbà tí ń try wọn pààyà lọ́run látara kálukú wọ́n dẹ̀ ń ṣe bó ṣe kó ṣe wọ́n bá ṣe yẹ ẹ lọ ṣẹ́jú wọ́n lọ́jọ́ sọ pé kò tún tó ṣètò kí ni kó wá ṣe kára nǹkan yìí ń ṣẹlẹ̀ náà lábáyé ni lórí tó ń bá ṣe kí wọ́n ní tọ́wà ní ọjọ́ kí wọ́n hafaf subhanallah sórí kọ̀ bá mọ́ra so ọjọ́ tí wọ́n ṣe tán náà bá kéèyàn dúpẹ́ fún lẹ́yìn ọlọ́run wọn tí wọ́n ṣe tán náà kò ní retí ọpẹ́ o ṣùgbọ́n nínú tẹ́yẹ kẹ́yìn náà ò ṣe iná nìyẹn sórí كنا قشنا نوا أنا سأنا أنا كروسات جزاك الله خير كلمة كبار الشيخ وامين جاوب ياسي بس في شوانية فني gbogbo ẹni tí yẹn bọ̀ láti sanwó fún ètò yìí ẹ̀jẹ̀ kan sí wa ní market class 006 337